Ẹ̀yin èèyàn léèwé lẹ ṣe bí a ṣe gbọ́ o wọ́n ní wọ́n reject oúnjẹ tí àwọn fámìlì Olórí Ronke tí wọ́n sè wọ́n ní wọ́n reject ẹ̀ o wọ́n ní wọn ò jẹ àwọn elder refuse láti jẹ oúnjẹ yẹn ní ìgbà tí wọ́n ṣe ayẹyẹ ní inú palace kábíyèsí wọ́n ní àwọn elder ní inú àwọn ò dùn sí Olórí Ronke o allegedly bí a ṣe gbọ́ ni o ẹ káàbọ̀ sí Mashola Gist TV o ṣé àlàáfíà ni a bá yín gbogbo ilé ń kọ́. Orúkọ mi ni Mashola mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi ó dá lórí àwọn elder wọ́n ní wọ́n refuse láti jẹ oúnjẹ tí Olórí Ronke sè o wọ́n ní àwọn ò fẹ́ oúnjẹ nítorí inú àwọn ò dùn wọ́n ní Olórí Ronke bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n àwọn fámìlì Olórí Ronke bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n wọ́n ní rárá o àwọn ò ní jẹ oúnjẹ yìí nítorí pé inú àwọn ò dùn sí ìwà tí Olórí Ronke wù. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà rántí ìgbà tí Olórí Ronke gbé protective charm kábíyèsí kúrò nínú palace tí wọ́n lọ gbé fún ìkan nínú àwọn elder yìí tí kábíyèsí ń wá láti joy tí Olórí Ronke fi sọ wípé inú yàrá Mariam làwọn ti lọ mú ipe abẹ́ pílò Mariam làwọn ti rí protective charm yìí wọ́n ní Mariam ní irọ́ ni Olórí Ronke pa ipe kìí ṣe inú yàrá òun ni wọ́n ti mú àwọn méjèèjì wá ń tì síra wọn. Ẹ̀yin èèyàn lé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní Olórí Ronke wọ́n ní wọ́n tún wọ inú ilé agbára wọ́n ní wọ́n wọ inú ilé agbára lọ wọ́n ní àwọn ò mọ̀ wípé èèyàn kan kò gbọdọ̀ wọbẹ̀ ẹ rí pé èyí tó lágbára so gbogbo èyí ò ní ọ̀rọ̀ yìí tí ó ti wà níwájú àwọn elder tó jẹ́ pé àwọn elder ti ń sọ látijọ́ yìí tí kábíyèsí dẹ̀ ń sọ wípé àwọn ò lè trust Olórí Ronke mọ́ wípé nítorí pé Olórí Ronke ó ti ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ ṣe nínú palace yẹn wípé nítorí ìdí èyí àwọn yọ̀ǹda Olórí Ronke kí Olórí Ronke máa lọ pẹ̀lú àwọn fámìlì wọn. So wọ́n ní kábíyèsí ní àwọn ò lè trust Olórí Ronke mọ́ o pẹ̀lú gbogbo atrocity tí Olórí Ronke ti commit nínú palace àwọn yìí wípé àwọn yọ̀ǹda Olórí Ronke wọ́n ní àwọn fámìlì wọn ń bẹ̀bẹ̀ wọ́n ní pé kábíyèsí ní kìí ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ wípé àwọn fámìlì wọn ní pé kìí ṣe nǹkan tí kábíyèsí sọ pé àwọn máa ṣe ni wípé kábíyèsí ló ní pé wọ́n mú ìlérí wọn ṣe wípé ìlérí tí kábíyèsí sọ wípé àwọn fẹ́ ṣe pẹ̀lú Olórí Ronke kọ́ ni kábíyèsí ṣe wọ́n ní kábíyèsí ní pé àwọn ò lè máa fi àìdùnnú káwọn máa fi gbá obìnrin gbé wípé gbogbo nǹkan tí Olórí Ronke ṣe wípé kò jẹ́ kí inú àwọn dùn sí Olórí Ronke. Ẹ̀yin náà ṣàmọ̀ bí a ṣe gbọ́ wípé protective charm kábíyèsí gbogbo wa la mọ̀ ìgbà tí Olórí Ronke gbé protective charm kúrò nínú palace tó lọ gbé fún one of the elders wọ́n ní wọ́n tún lọ sí inú ilé agbára bí a ṣe sọ wọ́n ní wọ́n láwọn ò mọ̀ pé obìnrin kan kò gbọ́dọ̀ wọ̀bẹ̀ wọ́n ní èyí ló mú kí kábíyèsí ní àwọn ò lè bá Olórí Ronke gbé mọ́ wò wípé àwọn yọ̀ǹda Olórí Ronke kí wọ́n máa bá tí wọ́n lọ láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bí ó ṣe jẹ́ bí a ṣe gbọ́ gist nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé láti ìgbà tí Olórí Ronke ti dé inú palace kábíyèsí oríṣiríṣi nǹkan ni à ń gbọ́ tí wọ́n ń ṣe èyí tó jẹ́ pé every time ni wọ́n ń pariwo àwọn àti Mariam ìpé wọ́n ń ṣe oògùn nínú palace kábíyèsí tó dẹ̀ jẹ́ pé wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ni kò ń ṣe pé bóyá wọ́n ń pa irọ́ mọ́ wọn allegedly bá ṣe ń gbọ́. Ẹ̀yin èèyàn lé is just too much gbogbo àwọn atrocity tí Olórí Ronke àti Mariam ti commit nítorí ẹ̀ ni kábíyèsí fi sọ wípé àwọn yọ̀ǹda Olórí Ronke kí Olórí Ronke máa lọ ní ayọ̀ àtàlàáfíà ṣùgbọ́n èyí ò bá Olórí Ronke lára mu ṣe ni àwọn fámìlì
ni wọ́n ń pariwo kábíyèsí ò lè fi olórí Ronke sílẹ̀ nítorí pé ọmọ ilé Ifẹ̀ ni kì í ṣe nǹkan tí kábíyèsí dá tí wọ́n bá wọn sọ òun ni kábíyèsí ń ṣe yìí. So ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn tá a ní ká mú wá fún yín, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba, òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.